orí ò bá dá mi lọ́mọ pupa orí ò bá dá mi lọ́mọ pupa iṣẹ́ ẹgbẹ́ lè pawó ní bámọ̀ ṣe iṣẹ́ ẹgbẹ́ lè pawó ní bámọ̀ ṣe bọ́kùnrin ò pè mí máa níbù ọ̀dá ilé ńkọ́ bọ́kùnrin ò pè mí máa níbù ọ̀dá ilé ńkọ́ orí ò bá dá mi lọ́mọ pupa àmọ́ iṣẹ́ orin ni orí ní í ṣe òkú ọ̀rọ̀ iṣẹ́ orin ni orí ní í ṣe áńgẹ́lì orin bá mi gbórin wá mo fẹ́ kọ́ áńgẹ́lì orin bá mi gbórin wá mo fẹ́ kọ́ orin ò ní kọ mí n ó kọ àkọ́lá ni ó iṣẹ́ orin ni orí ní í ṣe èrò pọ̀ fún o èrò pọ̀ fún o ọkùnrin yẹn wá mú sàn mo rẹwà lóbìnrin èrò pọ̀ fún o ọsàn mi ládùn ó lóyin èrò pọ̀ fún o mo gbọ́rin dé mo gbọ́dùn dé ẹ wá gbọ́ mi o ọmọ wù mí ò kọ̀rọ̀ mọ́ títa lẹ́ǹtẹ̀ mo gbọ́rin dé mo gbọ́dùn dé ẹ wá gbọ́ mi o ọmọ wù mí ò kọ̀rọ̀ mọ́ títa lẹ́ǹtẹ̀ mo fẹ́ wọlé orin lọ́wọ́ ká new dimension ìbà ọlọ́run ìbà màmá mi Ajaza Lawatu o mo fẹ́ wọlé orin lọ́wọ́ ká new dimension ìbà ọlọ́run ìbà màmá mi Ajaza Lawatu o bọ́mọdé jù bá àgbà àròkọ dọjọ́ alẹ́ mo ti ṣèbà gbogbo ẹni tí mo bá níwájú nínú olórin wọn ní kò ní sẹ́wù ọmọ wù mí ò kọ̀rọ̀ mọ́ títa lẹ́ǹtẹ̀ ìgbà abẹ́rẹ́ la fi jòkó ní lórin òpè tí o bá mọ̀dù kó mọ́ wọlé odù ìbà ọlọ́run ìbà gbogbo àgbáyé ìbà gbogbo ojú tó ń wò mí I prophet Wùmí ò kọ̀rọ̀ mọ́ títa lẹ́ǹtẹ̀ yábùgá gbogbo wọn lórí ọ̀bẹ̀bẹ̀ ẹjọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ olórin nìyẹn mi pé àkọlé òjijì ayé tèmi ní ẹ̀bùn orin bẹ́ẹ̀ ni àṣírí ẹ̀bùn orin ṣe ti rí àwọn kan ló sọ pé nígbà yẹn ń kọ́ o Wùmí ò kọ̀rọ̀ ọ́rámù ṣìṣàn ṣe mọ̀ pé ìgbà kan tán kọ́kọ́ ń sọ wípé ìwọ gangan níjọba gbogbo olórin mo ní èmi kan kọ́kọ́ ń ṣe wípé bóyá kinní kan mi fẹ́ kílèmù ẹ̀ àmọ́ ìgbà tí mi wá rí wípé Alábí tèmi gangan ọkọ mi olórí mi alẹ́ everybody ẹ má jẹ́ yín mi yọ̀bọ bẹ́ẹ̀ ni alẹ́ everybody ni o Alábí tèmi gangan torí màmá mi Alájà Adijatu Kubra kò ń fẹ́ kéèyàn jowú ọmọ òun o àání ẹ má jowú Alábí á ní gbogbo obìnrin níyàwó Alábí èmi ìfẹ́ ibẹ̀ yẹn kọ́ ni mi ń lọ mi kàn já yín sí ni bẹ́ẹ̀ ni mi kàn já yín sí ni torí àwa gan ò mọ̀ wípé àtọ̀ lè dán ọmọ lágége mo sọ fún yín nínú prógámù mi kan pé Ìgbò kan ní Mùṣín ló máa ń polówó perfume á ní àtọ̀dọ̀ ọmọ lágége ibẹ̀ yẹn kọ́ ni mi ń lọ ṣé ti rí gbà tí mi á rí wípé ìjọba jọ́lẹ̀ ọ̀gá tíá 100 well bẹ́ẹ̀ ni kò sí ráìvà mo wá wò pé èmi ò bá wọn kílèmù ìjọba gbogbo olórin ẹ̀ mọ́ kódà ibi tí mo ti kílèmù ìjọba gbogbo olórin mi ò rí post ẹ̀ ó wà lórí internet but mo rí post ẹ̀ because of my husband Jolly ọ̀gá tíá nígbà tí mi wá ní sùúrù fún Ọlọ́run àti nípa àtìlẹ́yìn Ọlọ́run àtàlábí ṣe mí gangan ẹ mọ̀ pé mo sọ wípé Ọlọ́run Alábí Pasuma kọjá nínú ayé mi ó gbé mi já gbangba mo wá gbórí tẹ̀ pàṣẹ ẹ mọ̀ pé mi kọrin ẹ̀ Ọlọ́run wá ní kí n jẹ́ àsíá orílẹ̀-èdè nínú elédè ọ́rámù ṣìṣàn ni Wùmí ò kọ̀rọ̀ mi ò kàn ṣàdédé bẹ́fọ̀n lábàtà mo kiri kọ́fà mi ò bẹ́fọ̀n lábàtà kí n yọ̀ bẹ́ẹ̀ sí
bẹ́ẹ̀ ni láti dáadáa mi wá mo sọ fún yín gbogbo àwọn mọ̀lẹ́bí mi gbogbo àwọn ọmọ ìyá mi aṣọ náà ń tà ń gbági o wọ́n dá gbági sí méjì sotiye bọ̀ kíyà mi tó bí mi lẹ́yìn ọdún 13 tó ti lóyún mi náà ti sọ fún wípé tí ọmọ ìbá dáyé o afẹ́fẹ́ ni o gbogbo iṣẹ́ tó bá wù kó ló ń fẹ́ ṣe ẹ fi ilẹ̀ ẹjọ́ ṣe mo sọ fún yín pé nọ́ọ̀sì làwọn mọ̀lẹ́bí mi ní kí n ṣe àmọ́ mo níṣẹ́ orin ni mo fẹ́ kọ abẹ́rẹ́ máa ń dùn yàn lọ́sibítù mi ò lè gábẹ́rẹ́ orin máa ń dùn mọ́yàn púpọ̀ orin ni mo fẹ́ kọ sotiye nígbà tí wọ́n wá fún mi láyè wọ́n jẹ́ kí n mọ̀ wípé kí n ṣetán ní school because education máa ń àdìmọ̀ beauty ni o nígbà tí mo ṣàwọ̀ mọ́ wọn lọ́wọ́ pórin ni mo fẹ́ kọ wípé àmì program wọ́n tó nǹkan lẹ̀kùn yẹn mo ń ṣe program lọ́wọ́ success ẹ̀wọ̀ nìyẹn ní sùúrù fún mi àbí ṣé Dásọ́lá ni mi ń ṣe program lọ ẹ títí school dé ẹ ṣe ẹ̀yin ọkọ mi ń bọ̀ wá ṣáwárí ibi tí mo dé lélẹ́yìn ẹ má bínú jàre àwọn ọmọ yín náà ń kàn lẹ̀kùn wọ́n ti school dé ni àṣebọ́lá àánú gbà ni hold on for me ṣébi tí mo dé yẹn mo wá sọ wípé màmá tí mo máa ń wò nínú tẹlifíṣàn nígbà yẹn black and white ni o màmá mi Alájà Sàláwátù Àbẹ̀ní mo ní mo fẹ́ máa ṣe bíi wọn black and white ni o black and white ó ní tẹlifíṣàn yẹn báyìí ó ní ilẹ̀kùn wọ́n máa ń pàdé ilẹ̀kùn méjì báyìí ló ní wọ́n máa ń pàdé báyìí ni mo ti máa ń wo màmá mi Alájà Sàláwátù Àbẹ̀ní wọ́n dẹ̀ ní tí n bá ti ṣe tán ní school because education ó máa ń ṣe kí ni ó máa ń àdìmọ̀ beauty ni ìgbà tí mo dẹ̀ ṣe tán mo locate wọn lọ sálágbàdo nínú ọgbà alágbàdo ni mo bá wọn lọ́jọ́ yẹn bọ̀ wọ́n ní issue pẹ̀lú family wọn ní ilé Alhaji Kollington Àyìnlá nígbà yẹn bọ̀ mi ò padà sẹ́yìn ṣe ni mo mú ọ̀nà Ṣàngó Ọ̀tà ni mo mú gbà lọ nígbà yẹn mo lọ sọ fún ìyá màmá mi ń bẹ̀ wípé mo wá Alájà Sàláwátù Àbẹ̀ní wá ṣán tiẹ̀ tí ì lọ mẹ́kà ń gbà ẹ̀ mo ní torórin tí mo sọ pé mo fẹ́ kọ náà ni mo dẹ̀ ti sọ fún àwọn màámi nígbà yẹn àmọ́ màmá òun náà tó ní mọ́ kiri góòlù báyìí ni mo fi ń kiri góòlù lọ sọ́dọ̀ àwọn ìyàwó Aláàjì Dáńdúmà Lágége Aláàjì Dáńdúmà Lágége gbàyẹn ni mo fi máa ń kiri góòlù lọ sí ilé àwọn Aláàjì Dáńdúmà nígbà yẹn àwọn ẹlẹ́hàá wọn àwọn tí ẹ̀dẹ̀rẹ́ ibi tán fẹ́ràn mi dé wọ́n fẹ́ sọ mí dá mẹ́ríà gan fọ́kọ wọn torí wípé ibẹ̀ ni mo ti gbájúmọ̀ kéèyàn jẹ ráìsì alábẹ́rẹ́ ráìsì inú láìlọ́ọ̀nù ni o kì í ṣe ráìsì inú àpò táwa ń jẹ ń sìn yẹn o ráìsì tán máa ń package sínú láìlọ́ọ̀nù ráìsì alábẹ́rẹ́ ni àwọn fẹ́ sọ mí di amẹ́ríà ń gbà yà mọ́ fókọ̀sì mi mo ní mission bẹ́ẹ̀ ni gbà tí mo rí i pé góòlù níyà ní kí n máa kiri bí mo tún ṣe mọ́nà Agége pọ̀n nìyẹn Agége number 22 Àánú Olúwapọ̀ street ni mi tún lọ gbé bẹ̀ lọ́dọ̀ àbúrò màmá mi ni mi tún lọ gbé ńgbà yẹn pé àyà lè gbà mí ń bẹ̀ ibẹ̀ ni mo ti ń jí wéré ẹni bá sùn kójú o ẹni bá sùn kójú o kó gbóhùn ọmọ wù mí o akọrin ni mo ti fi yẹn náà mo ti fi kọrin só ti yé yín àwọn náà ẹnìkan tó wá tún wá látọ̀yọ́ tó wá kí wọn òun ló wá pé àbúrò màmí sákèsì ẹ wá orin mọ̀ ní ìyá lọmọ wù máa ń kọ̀ torí ìyá lọmọ wù náà máa ń pè mí bẹ́ẹ̀ ni torí màmá mi nígbà tó bí mi tán tẹ́ bá rí bí mo ṣe tó bóyá bí ẹ mọ àwọn fóònù tanná sọ́bẹ̀ yẹn bí mo ṣe rọra mọ́ nìyẹn àwọn ọ̀rẹ́ màmá mi bá níwò ojú wíńdò tí ń bẹ lọ́sibítù ó jẹ́ àjù bẹ́ẹ̀ èèyàn gbódìdí ọdún 13 nú ọwọ́ ayé lẹ̀ bí eku ẹ mọ́ ó jẹ́ àjù bẹ́ẹ̀ àmọ́ mi ní ṣe bó lójú ṣe bó nímú bí ò bá kú yóò dọmọ ẹ jẹ́ mọ́ gbé lọ àpẹẹrẹ kékeré báyìí mi rò bá yé báskẹ́ẹ̀tì tí wà ń gbà yẹn ni mọ́ mi rọra kẹ́mi sí mọ́ mi wá sọ fún onímọ́tò pé ẹ̀kọ́ gbóná ló wà ń bẹ̀ o ẹ̀kọ́ gbóná ló wà ń bẹ̀ kó mọ́ pa síìtì dé o tẹ̀mọ́ wáyé àbíàmọ́ ìyá níyà mi àbẹ̀bí o ìyá níyà mi àbẹ̀bí o sọ ti yé nígbà yẹn
tí mo ní mo fẹ́ ṣe nìyẹn ẹ jẹ́ kí n ṣe làwọn àbúrò màmá mi yẹn wọ́n bá ṣàjà àbúrò náà lẹni tó wá yẹn fámìlì ni wá ṣá wo sọtiri táwọn bá tún gbọ́ tó jí lóru láàrin àwọn ọkùnrin tó lóun kọrin wéré kan wo Ọ̀yọ́ yá tó bá ti dijọ́ kejì Ọ̀yọ́ yá nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ bá máa ń gbọ́ program mi lórí rédíò ẹ máa ń gbọ́ tí máa ń sọ pé Ọ̀yọ́ yá láti ìgbà yẹn ẹnu àbúrò màmí yẹn ni mi sì gbọ́ mo kàn sáwàá wò wípé ẹ dúró náà ló ṣẹlẹ̀ èmi ò tí mo ní mission àtàrí mo tún dé Mushin mo kúrò lágége mo wá ní opportunity láti máa lọ jẹ́rí Wasiu Alabi Pasuma kò tí ì máa kọrin o toró ní mọ́tò ni confam ẹ confam ẹ̀ onímọ́tò ni àmọ́ ńgbà tó Ọlọ́run tó wá ṣe bá a bá wọ mọ́tò ọlọ́sẹ̀ àwọn ọmọ Mushin olóòṣà kò sì ti ń gbẹ́ àwọn onísanwó fún un a máa wọ ọkọ ẹni kété tá a gbọ́ wípé ó ń kọrin báyìí onímájẹ̀mú ó ti ń kọrin à ń gbá tẹ̀lé lẹ́yìn àyè wá gbà mí wọ́n á bẹ̀rẹ̀ sí tẹ̀lé gbogbo àwọn èèyàn wa a pọ̀ lẹ́yìn ẹ̀ ó wà lively a máa ń tẹ̀lé òun náà dẹ̀kẹ̀dẹ̀rẹ̀ kò kúkú ní sọ wípé ká mú nǹkan kan wá ṣé látàyè jọ́ǹbù tó ń ṣe tó jẹ́ ìpàwọ̀ náà la máa pọ̀ lẹ́yìn ẹ̀ tẹ́lòmíì bá wá kọrin ní Mushin tó já tì sí mi a máa ní wò gbé wèrè sílẹ̀ jàre jẹ́ ká gbóhùn ọmọ àdúgbò wa bá ṣe máa ń ṣe nìyẹn ó lọ fún àgàngbà yẹn so mo kiri kọ́fà lẹ́yìn ìgbà yẹn mo tún wá ṣẹ̀ṣẹ̀ lọ sí poli o mo tún lọ sí school of music o nígbà tí mo kúrò ní Mushin mo tún lọ sí school of music torí pé n tó wú èèyàn tá bá gbé èèyàn kalẹ̀ n tó wú èèyàn yẹn lèèyàn máa mú o torí mo ní mission mi lórí o kì í ṣàṣejù tí Ọlọ́run bá ti kì mí máa wá yin Ọlọ́run jáde nínú ayé mi bẹ́ẹ̀ ni gbogbo pé àṣejù kọ́ ni ọ́ràmù ṣiṣan o bẹ́ẹ̀ ni iṣẹ́ kọ́ lówó jókòó ọmọ pèrò Mushin kọ́ ọmọ singin ṣùtì òǹgì iṣẹ́ kọ́ lówó má wulẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀yàn sogún iṣẹ́ ni tó bá sọgbọ̀n iṣẹ́ ni ó bá ṣẹyọ kan kó o mú un sótírí Ọlọ́run ló máa ń dé gbìyànjú èèyàn ládé o bẹ́ẹ̀ ni Ọlọ́run ló máa ń gbà fọ́lẹ̀ o àmọ́ kádàrá ṣẹ àdúrà gbà ìgbìyànjú òde ní gbélẹ̀ bẹ́ẹ̀ ni wípé àṣejù ní nǹkan yẹn ẹ lọ túnú kó ń ṣàṣejù bẹ́ẹ̀ ni tí ẹ̀yin ò bá fi multi-talented àwa tá a jọ wà ń sìn tẹ́ ẹ̀ bá fi multi-talented tẹ́ ẹ̀ bá fi yìn mí ṣẹ́rẹ́ àwọn mílíọ̀nù míì tó ń bọ̀ wọ́n máa fi yìn mí o nígbà tí Gbẹ́ngà Adébóyè wà láyé ọ̀tá everybody mú èmi ò mú lọ́tà o torí wọ́n lòun ló ń gbaṣẹ́ mákẹ́tà gbogbo tí fíìmù bá jáde wọ́n lòun náà máa ń kó fún kò já àwọn oríṣẹ́ gbà tèmi bá gbaṣẹ́ èmi máa ń kó fún wọn nígbà ayé wọn wọ́n á dẹ̀ bá mi lò wọ́n nígbà tí ń gbá yín lọ́wọ́ mi tí n bá ní ọ̀gá iye tán fún mi lélẹ̀ ṣé wàá fẹ́ tí mo béèrè owó lọ́wọ́ ẹ̀ nù àbúrò tó ti mú gbé e láàárọ̀ ọmọ Mushin ọ̀gá mi rẹ̀ tí mo kankan láàárọ̀ yìí bá a ṣe máa ń jọ ń ṣe nìyẹn nígbà ayé wọn wọn ń gbowó lọ́wọ́ tèmi owó iṣẹ́ tí n bá gbà àwọn náà dẹ̀ máa bá mi ṣe nígbà yẹn kì í ṣàṣejù fún mi rárá ibi tí mi wá ń lọ lélẹ̀ má sọ pé nìkan ṣàṣejù bẹ́ẹ̀ ni má hẹ́ẹ̀tì ẹni tó Ọlọ́run ní kó máa ṣe nǹkan orin ò ṣe fọ́ọ̀sì kọ èèyàn ò lè túláàsì ẹ̀mí ẹ̀ láti kọrin bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin míì dẹ̀rẹ̀ wọn kì í fẹ́ ní second set ẹni ó bá ń ṣe bí wọn inú máa ń bí wọn ni wọn kì í wẹ́ni tó máa ń ṣe bí wọn yàtọ̀ sí Paso tó máa ń wá káwọn èèyàn jẹ́ kóun jẹ́ mẹ́ńtọ̀ fún tó máa ń fẹ́ everybody tó máa ń fà wọ́n lọ́wọ́ sókè ó nìkan dé àwọn yòókù tó bá ń kọrin bí wọn inú á máa bí wọn ni àìmọye olórin tó jẹ́ pé wọn à ní kejì ẹ lọ máa wò wọn à ní kejì wọn ẹ lè ṣáì orin tán kọ lórí igbá tẹlómi ń kọ ebe èèyàn làwọn bàbá wa Chief Ebenezer Obey àìmọye oníjùjú lónìí meanwhile jùjú ló pù sí fújì o bẹ́ẹ̀ ni bàbá wa Alhaji àgbà
àwọn náà mú gbogbo ẹ̀ náà dá gbogbo ẹ̀ papọ̀ gudugudu arọ highlife àwọn náà mísì gbogbo ẹ̀ papọ̀ ní fújì tún fi ń jẹ́ fújì lónìí. bó bá sọ wípé jùjú ló fẹ́ gbọ́ nínú orin mi ó máa gbọ́. èmi ò ní tẹ̀bà ti style ẹ̀ má wulẹ̀ bínú sẹ́mi. tó o bá sọ wípé orin ẹ̀mí ló fẹ́ gbọ́ ó máa gbọ́ nínú orin mi. bẹ́ẹ̀ ni tó o bá sọ wípé wákà ló fẹ́ gbọ́ ó máa gbọ́ nínú orin mi torí mo kiri kọ́fà mi ò tí ń bá kọrin kan mo kiri kọ́fà ni o. tí o bá dẹ̀ ti jẹ́ wípé ìwọ náà fẹ́ kọrin o gbọ́dọ̀ ní ẹ̀bùn wàá rí wípé o ní ẹ̀bùn ẹ̀ wà tún wá lẹ́ẹ̀nì èmi lẹ́ẹ̀nì o wákàtí wárí tí mi padà ń kọ yẹn ọ̀dọ̀ màmá mi Yéwándé ni mo ti padà lẹ́ẹ̀nì wákà o mo padà lẹ́ẹ̀nì wákà mo lẹ́ẹ̀nì bọ̀lọ̀jọ̀ ibà bàbá mi Vasco da Gama ibi tí a bá wà ilẹ̀ rẹ ni tó bá rí mi tí mi bá kọ bọ̀lọ̀jọ̀ mo lẹ́ẹ̀nì ẹ̀ ni o bàbá mi Vasco da Gama á ní Wùmí orin ẹ̀gbádùn lélẹ́yìí tó bá sí ọpọlọ rẹ sílẹ̀ ayé ẹ tó mọ̀ pé ìlú òkè ni wọ́n ti wá náà máa ń sọ so whatever the case may be orin tá ẹ bá gbọ́ táì tí ń bá kọ èmi lẹ́ni ẹ̀ ni o mi ò bẹ́ fún làbàtà kí n yọ bẹ́ẹ̀ tí o bẹ́ẹ̀ ni tíwọ náà bá wá mọ̀ wípé Ọlọ́run pè ẹ́ sídìí iṣẹ́ orin wòmí wò ó ní kẹ́gàn àwọn tó ti ń kọ orin yẹn ó dẹ̀ gbọ́dọ̀ ní ẹ̀bùn ẹ̀ tó o bá ní ẹ̀bùn ẹ̀ lọ sí school of music arólórin tí ò gbọ́lù wáì tó ní gbọ́lù tó dẹ̀ pẹ́rẹ́ lólórin akẹgbẹ́ mi kan kébì Kúnlé Bello ní 32 FM ó gbọ́ lórin kan wá wọ́n wá ń plé orin ẹ̀ ní kébì wá bí olórin yẹn lóore pé kí ló nílùú yẹn fi lù sọ ó lóun ò mọ̀ oṣù olórin ọlọ́ọ̀nsẹ̀ aláwàlá ẹ̀ ò ní gbọ́lù tó bá lọ sí school ẹ̀ gbogbo ẹ̀ ló máa gbọ́ tá bá fi ìkarahun gbìn tá bá fi lùlù fún ẹ o gbọ́dọ̀ mọ tí wọ́n sọ níbi tí ìkarahun gbìn yẹn sọ tá bá mú igi nìkan tá bá fi ń lu kọ́ńkọ́ńkọ́ ló gbọ́dọ̀ mọ̀ o gbọ́dọ̀ mọ sóhun òkè ohun àárín ohun ẹ̀dọ̀ orin ṣẹ́bù tẹ́nọ̀ bass dùrẹ́mí fásọlá tí ìdó gbogbo ẹ̀ ló máa mọ̀ tó bá lọ sí school ẹ̀ kí wá ṣe wípé kó wá rẹ ti rẹ́ nìkan tó ń ṣe kó máa wá bu wípé aláṣejù ni aláṣejù like how kò sí tó ń jẹ́ aláṣejù iṣẹ́ mi ni mi ń ṣe ifá tán dáfẹ́ mi nìyẹn ifá wípé gbogbo ohun tí n bá ń ṣe tí n bá tẹra mọ́ gidi wọ́n mọ̀ mí nídìí ẹ̀ bàbá mi Adébáyọ̀ Fálétí nígbà tí wọ́n gbọ́ wípé Wùmí kan gbé kokéè bàbá mi Adébáyọ̀ Fálétí ó sáré lọ bá àbúrò mi tó wà ní cultural center èmi náà ni mi kọ́ àbúrò mi ẹ̀ ìjó mi kọ́ níjó ọ̀gá nísìn ní cultural center Ṣàngó wọ́n bá lọ bá wọ́n ní Ṣàngó dákun ṣé kìí ṣe ẹ̀gbọ́n rẹ ṣé kìí ṣe pé ló gbé kokéè àbúrò mi ní láíláí àǹtí ìwọ̀n ò gbé kokéè o wọ́n ní ifá rẹ̀ gbogbo ohun tí bá ń ṣe kó tẹra mọ́ ni o wọ́n mọ̀ ń bẹ̀ gbogbo Fáfúnkẹ́ ni mí ẹ mọ̀ pé mi tún kọrin fá ìbá bàbá mi ẹlẹ́bùrùbọ̀n ẹ mọ̀ pé mi tún kọrin fá so ẹ̀bùn ní kinní yìí ntẹ́mi mú wá látọ̀dọ̀ Ọlọ́run nìyẹn èèyàn tó bá wá envy mi òun envy Ọlọ́run ni o má sọ pé mo kàn bẹ́ fún làbàtà mo yọ bẹ́ẹ̀ tí kì í ṣomi ló mu kú mo lẹ́ni ẹni o mo kiri kọ́fà o ẹni orin mi tẹ́ ẹ bá gbọ́ mo kiri kọ́fà o bẹ́ẹ̀ ni tí n bá kọrin ẹ̀mí aláǹgbá orí òkè ni mí mo lọ orí òkè jẹ́gbẹ́ mi lọ ìyá mẹ́ta ní ọlọ́nkọ́lé lórí òkè ọlọ́nkọ́lé ó ti fi bú mi rí náà alóga o alóko ọ̀rọ̀ táìmà láìka a ní kò tiẹ̀ àti kérésì àti gbogbo ẹ̀ kí àwọn èyí tiẹ̀ lọ ilé ọdún orí òkè ni wọ́n ti dá láǹgbá orí òkè bẹ́ẹ̀ ni o torí télọ̀ ní mi tí mo dorí kodò ń gbà yẹn mo mọ nǹkan tí mò ń rán mo mọ̀ pé tí n bá máa gbẹ́ sàyẹn jáde ó máa di tán máa ráyé tán máa tẹ́wọ́ gbà ni. ìyá mi Bọ́lá Ààrẹ màmá Bọ́lá Ààrẹ a interview wọn ní rédíò Nàìjíríà ní ọba Adébímpé èmi àtọ̀gá mi Táíwò Akínṣọlá ọmọ bàbá wò ní ìlàsàmàjà la interview màmá mi Bọ́lá Ààrẹ màmá mi ní àwọn ọmọ olóhùn èmèrè yẹn orin mọ̀ ti pọ̀ ń ta àwọn ọmọ olóhùn èmèrè yẹn
màmá mi Bọ́lá rẹ̀ mà sì ń lọ sóde ní ọlọ́run wọn ò mọ owó táwọn ọmọ ọlọ́run èmèrè yẹn gbà tó jẹ́ pé ẹ̀bùn ọlọ́run tí ọlọ́run nìkan ṣe ni tọ́lọ́run bá pè ẹ́ sínú orin wàá máa bá gbà mu ni Prophet Wùmí Òkòròmọ́tì talented èmi á máa bá gbà mu ni o tó bá jẹ́ pé fújì mo sọ fún yín pé Wùmí Òkòrò bí mo bá kọ fújì ọ̀gá ńlá ló pọ̀ tọ́ fújì sí mi lẹ́nu àwọn mo ní mo ṣe àjínà mo ní mo ṣe ànádòru nítorí ọ̀gá ńlá ló sọ pé èmi nìyá wọn odò ọ̀yà kì í ṣẹgbẹ́ èkú ẹ̀ lírí ẹ sọ fáwọn àbìsọ̀bẹ̀rẹ̀ ìyálọ́jà kì í ṣẹgbẹ́ àbìsọ̀bẹ̀rẹ̀ bá ń sọ fún wọn bẹ́ẹ̀ ni tó má sọ wípé mi lọ ṣe jù nídìí iṣẹ́ tó lọ ń yàn mí sí tí wọ́n gan tó bá fẹ́ ṣe tó bá jẹ́ pé o lẹ́bùn ẹ̀ tó bá fẹ́ kọ wàá ti ní ẹ̀bùn ẹ̀ nínú wàá dẹ̀ kiri kọ́fà bíi tèmi kì í ṣe pé wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nítorí pé íńtánẹ́ẹ̀tì lálẹ́ òbí ọ̀rọ̀ dò ọ̀pọ̀lọpọ̀ ti di olórin olórin lẹ́lòmíì dẹ̀ ń kọ́ ẹ lọ́ máa gbọ́ gbogbo orin mi ẹlòmíì àbẹ́sì lé gbogbo orin olórin mo ní composition tèmi lọ́tọ̀ bẹ́ẹ̀ ni I'm a composer mo máa ń compose orin fúnra mi producer ni mo ní mi ní composer o máa ń compose ara mi ni má ti tẹ mẹ́mórì kalẹ̀ lálẹ́ báyìí wọ́n á gbé mi ìwà fún mi lójú oorun màá dẹ̀ kọ́ má tẹ fóònù láàárọ̀ ọjọ́ kejì màá bórin ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn nídìí àti máa kẹ́gàn ẹni tọ́lọ́run bá sọ wípé kò ní mọ talent ṣó ti yé yín gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ incoming artist ọlọ́run aṣọ ìkíni ọlọ́run agbẹ́yìn náà lórí sókè ẹ má wo tàkù ọ̀tálá o ẹ má bá wọn bú ẹnìkan pàṣẹ ju ẹ̀pọ̀ Wùmí Òkòrò mi ìdínà ẹ̀ o ọ̀rá mùsùsà ni mi ẹ jẹ́ ẹ bá mi like ẹ bá mi subscribe síbẹ̀ wàràbà náà hùmọ̀ǹgànà àlìyà Wùmí ibi gíga láàyè mi àti gbogbo ẹ̀yin tẹ́ bá mi subscribe síbẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ o Alábí Ṣèmi gangan Jíbọ́lá Paso Wonder all the time máa ń rọ́wọ́ ẹ lórí iṣẹ́ mi òkú àìgbàgbé ọjọ́ bó ṣe wà nìyẹn 08141214070 no be ṣeré rárá lábí Paso no be ṣeré ẹ wo màmá yín Jíbọ́lá ni ẹ wo mọ̀mísí yín kò dára nù rí òwe zẹ́bọ̀ ìjíbọ́lá a ní ìpàdé ayọ̀ aládùúgbò ń dọ́là.